ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rọ àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Kí àtọ̀húnrìn wa Gani wá dalẹ̀ Yorùbá rú pé níbi tó dá ilẹ̀ Yorùbá jẹ́ tó bàjẹ́ dé, ó pààyàn lẹ́kọ̀ọ́, ó pààyàn lógùn, ó pààyàn nìbàdàn, ó pààyàn lóhùndó, ó pààyàn káàkiri, ó pààyàn lọ́wọ́. Bàbá yẹn ní òun wà lára àwọn tó tẹ̀lé lọ sí Ọ̀wọ̀. Ó ní over 75 people ní èdè ẹ̀mí ọmọ Yorùbá ní Gani waste. Over 75 ẹ̀mí ní Gani Adams, Ganiyu Adamu. Tí ọmọ Yorùbá dẹ̀ dákẹ́ látijọ́ tó ń dààmú Yorùbá, ìdààmú yẹn ti padà sórí gbogbo ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé lẹ́yìn. Ṣé gbọ́ mi? I will never attack any one of you. Torí ẹni tẹ́mi ò bá ti mọ̀. Gani ọ̀gá yín mọ̀ pé mo mọ̀ dáadáa. Ò jẹun èpè sanra ní Gani. Tó ló ń wá intelligent, òun wà àánú àbọ̀. Ṣé mò ń bi léèrè? Ta ló kọ́ Gani ní ogun jíjà? That make him reject the work of a trainee police officers. Òfò ni gbogbo yín máa ṣe, òfò. Òfò lẹ́yìn àti Gani yẹn máa ṣe nílẹ̀ Yorùbá, ẹ máa pa Sunday gbẹ̀yìn ni. No more room for Gani. Kò sí àyè fún ọmọ Tápà láti wá dalẹ̀ Yorùbá rú mọ́. Kò sí àyè fún ọmọ Tápà láti wá máa jẹ gàba lé wa lórí mọ́. Mo máa ń tẹnu mọ́ nínú ọ̀rọ̀ mi. Ní gbogbo ọ̀nà lọ́lọ́run ọba mi ti fi ohun gbogbo jí kí ìran Yorùbá. Ìyà èèyàn ò jẹ́ Yorùbá. Nítọgbọ́n àwa la ní ti ìlàkàyè Ọlọ́run fi jí kí wa. Women's materials God give to the Yorùbás. Àti ṣe ta máa wá olórí ogun tó wà níwárí àwa sọdá sí Tápà. Àwọn ọmọ tí àwọn bàbá wa kan gbà tọ́, tán gba bàbá wọn tọ́, tán daṣọ àṣírí bo bàbá wọn pé láyé ẹjọ́ wọn àná wọn máa pa olè ní. Táwọn bàbá wọn ò jẹ́ kán pa bàbá àti tiẹ̀. Tó wá délé ní tó wá jẹ́ pé ìran Yorùbá gangan ló wá gbógun tì. The majority of you tẹ̀ ń tẹ̀lé Gani lẹ́yìn orí yín ti burú, ọpọlọ yín ti yòrò. Tẹ́sán pé APC nígbà Gani Adams ní olè ní gbogbo yín, olè gbàtẹ́ ẹ̀ mọ̀tàn. Adá ẹgbẹ́ ẹlẹ̀ Oòduà People's Congress. Bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn nígbà tó bá máa sọ̀rọ̀ ńgbà yẹn lọ́hùn, kí jẹ́ kí bàbá yẹn máa sọ̀rọ̀ kan ní Oòduà. Ẹnìkan tẹ́lẹ̀ tó máa sọ̀rọ̀ kan máa ní Oòduà fún nílẹ̀ Yorùbá ní Ọ̀nìrìṣà. Gani gbéra ẹ̀ kalẹ̀ ó fẹ́ máa complete pẹ̀lú bàbá yẹn, òfò ló máa ṣe òfò. We mean all of you. Àwọn bàbá yẹn ronú dáadáa pé nígbà tí June 12 ṣẹlẹ̀ yìí, tí a bá tètè múra ara burúkú làwọn ará bíbá máa dá nílẹ̀ Yorùbá. Wọ́n pè mọ̀ pọ̀, wọ́n porí pọ̀, wọ́n pa làákàyè pọ̀, wọ́n pọgbọ́n pọ̀. Wọ́n dá ẹgbẹ́ kan lẹ̀ tán pè ní Oòduà People's Congress fún ìjàngbara ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹgbẹ́ akọ̀yà fún ìran Yorùbá. Bí àwọn bàbá wa láyé àtijọ́ tán pera wọn ní Àgbẹ̀kọ̀yà tó kọ̀yà fún àwọn àgbẹ̀. Wọ́n wá gbé ilé ìdídege ẹgbẹ́ akọ̀yà fún ìran Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ bá wà lÉkòó 1994, 1995, 1996 kí wọ́n tó àtàkì ọmọ Yorùbá, àwọn yẹn máa rò pé ẹ̀ẹ̀mejì. Ṣùgbọ́n gẹ́rẹ́ táwọn bàbá yẹn gba ọmọ àtọ̀húnrìnwá ọmọ Tápà, ẹ̀mí Tápà wá yá, ó wá bẹ̀rẹ̀ sí ta gbogbo àwọn bàbá yẹn nípa torí pé ọmọ Tápà ni. Torí pé wọ́n pè kó wá jẹ́ youth leaders. He started blackmail. Gani good in the propagandas. Gani Adams good in the propagandas.
bàbá Dr. Frederick Fáṣọ̀rántì ló ń ṣòṣèlú ní ẹgbẹ́ oníjàngbara kó máa kọ̀yà fún ìran Yorùbá ó ti kó lọ sí PDP wọ́n ti join PDP wọ́n ti join wá because he want to make people believe in him làwọn èèyàn fi yàtìlẹ́yìn ó gbógun ti bàbá oníbàbá o lára bàbá tó jáde ń jọ àná Adéṣọ̀kan ó wà lára àwọn tó gbé Gani lẹ́yìn bàbá kan jáde síta pé wọ́n jọ lọ sí Ọ̀wọ̀ ni lára àwọn tó gbé Gani lẹ́yìn nìyẹn. At the end of the day bí Gani léèrè pé kí ló wá dọ̀dọ̀ Jonathan bí Gani léèrè pé iṣẹ́ tó ń ṣe owó tó ń ná ilé iṣẹ́ wo ló dálẹ̀ bísínẹ́sì wo ló ṣe ó lọ ọwọ́ àwọn bàbá yẹn sẹ́yìn ó sọ ẹgbẹ́ ajìjàngbara ilẹ̀ Yorùbá ó sọ di ẹgbẹ́ bísínẹ́sì ara ẹ̀ he divide it to another place ẹ wá máa pè ní jagunjagun ọ̀rọ̀ yín ti cast ọ̀rọ̀ yín ti ṣe kíni ó ti cast afẹ́fẹ́ ti fẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí mọ̀ pé Gani yìí ń ṣe ọmọ Yorùbá ẹ lọ wádìí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àgbààgbà ẹ mọ̀ pé Gani yìí ṣe ara wa àwọn arigidi bí mo ṣe máa ń sọ̀rọ̀ nísìnyí ó pín arigidi sọ́nà méjì ìgbà tí TB Joshua wà láyé a máa rà tí ọmọ àlè ọmọ àtọ̀rìn wáyé tó fojú TB Joshua rí tábà sì rí ọmọ ọ̀wọ̀ ọmọ lọ́wọ́ mẹ́dẹ̀ tẹ́tẹ̀ ń jẹran ẹdún tó ń tẹ̀lé Gani ajẹ́ pípé ọmọ àlè ni torí Gani kógun wá sí Ọ̀wọ̀ Ọlọ́run ló ní kí àwọn ọmọ Ọ̀wọ̀ palace boy kan ṣàpù ju Gani lọ ní ọjọ́ yẹn ló sáré bí ehoro ní ọjọ́ yẹn ló wọ aṣọ obìnrin jáde síta ẹni tó sáfógun wọ́n pè yàn ẹ̀yin ọmọ ẹ̀ wọ́n pè yàn kan ní ọmọ àlè ẹ̀yin tí ẹ̀ lè sọ the genesis of the OPC the purpose of the OPC àwa lè sọ ẹjọ́ ìlú OPC lánàá ni ọ̀gá yín ó ajá ẹgbẹ́ kan wà ní àmẹ́ ní àwọn ọmọ Yorùbá tó wà ní abroad mo ti gbàgbé ẹjọ́ tẹ́ bá wà lórí program ẹ̀ tó rán mi létí ó ajá kí ẹgbẹ́ yẹn mọ́ wọn lọ́wọ́ ni wọ́n ti ní president wọ́n ti yan gbogbo yìí ló bá ní dẹ́dẹ́dẹ́ àfi tó bá sọ ọ́n di president pé tí wọ́n bá tilẹ̀ sọ ọ́n di president kan sọ ọ́n di kí lẹ ti ń pè live pretor ní kíní kan náà dáná yìí kí ló wà fà á ó nígbàrà tó ti gbọ́ pé wọ́n gbé ìrù ẹkùn jáde síta ẹbí Gani léèrè lára àwọn tó lọ àtàkì ilé Sunday Igboho tí àwọn ọmọ Gani ò bá síbẹ̀ ẹbí Gani léèrè nígbà tí Sunday Igboho lọ sílé tí ò bá fi ìkan sórí ìjòkó fún Sunday Igboho ó jura wọn lọ ní ẹbí léèrè nígbà tí Sunday Igboho lọ sílé ẹ̀ láàrin Ìbàdàn pé Sunday Igboho bọ̀ he planned that two way but Almighty God make him fail woefully ìyẹn Gani Adams ni o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ló ti lu ayé ẹ̀yin mọ́lú ló ti jayé ẹ̀yin mọ́ títí ẹ̀ ó jayé ẹ̀yin tó tún jayé ọmọ títí yín mọ́ ìsọdá Guru Maharaj náà ti àtàkì Sunday Igboho torí pé ó sọ wípé òun lọ lé ẹ̀ yes OPU adáàbò yín bàbá mi Gbẹ́ngà Ayọ̀délé Oòduà ẹ pa mí tì látijọ́ yìí ṣé ẹ ti jọ́ yín Gani ni èmi lè máa já yín gbà lẹ́yìn Gani ẹ̀yin máa já yín gbà ẹ̀rí lẹ́ ń wò yìí o Gani hijack OPU in UK bó ṣe hijack Yorùbá One Voice in Ireland bí Sunday Igboho ṣe yarí mọ́ àwọn yẹn lọ́wọ́ ní Guru Maharaj nígbà tọ́mọ ọlọ́mọ máa délé ó ti fi ògùn sórí ìjókòó kó wá jáde níta kó wá dènà ẹ̀ he sent 8 man to Sunday Igboho kó tó wá bọ̀ sí Sunday Igboho mọ́lé pé now àti ìgbà yẹn ti the only way ni pé kí Yorùbá máa lọ no problem ó yá kí ni plan tó wà lẹ̀ Igboho tẹ̀ pé wá pé yes Ìbà Gani Adams ti dé pẹ̀lú wa ọ̀nà ti là gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n máa gé ní kankan ní Sunday Igboho àti ṣe nǹkan báyìí lẹ̀ àti ṣe nǹkan báyìí lẹ̀ àti ṣe nǹkan báyìí lẹ̀
ọjọ́ kẹrin ẹ̀ no a week later náà wá bọ̀ sí ilé Sunday Igboho mọ́lé kí Gani wá jáde ta kó lóun mọ̀ nípa ẹ̀ ní kíní olórí burúkú bẹnu ẹyẹyẹ ó lè balẹ̀ Yorùbá jẹ́ àṣírí ẹ ti tú nílẹ̀ Yorùbá alákàtẹ́ ẹ pa nìbàdàn tẹ́ ẹ sọ sínú epo gbígbóná bàbá Pópóọlá tẹ́ ẹ pa ní pálásì Onírìṣà bàbá Agboola ọmọ Òkè Ògùn tẹ́ ẹ pa ní ìpakúpa ẹ̀rí wa o 75 Yorùbá people tí Gani wẹ̀sì ní Ọ̀wọ̀ ní ọwọ́ àwọn sójà olórí jagunjagun ilẹ̀ Yorùbá nìyẹn o ọ̀gá ajìjàgbara ilẹ̀ Yorùbá tó ń gbógun ti Yorùbá tó ń pa ọmọ Yorùbá bí ẹni pẹran ẹ̀ wá ní inú ìyá wa dùn pé ká dìvẹ́ǹdì ilẹ̀ Yorùbá kí Fúlàní ó má ra yè pa wá mọ́ that is why tó fi jáde síta tó fi ń condemn Sunday Igboho èrè ìdí tó fi jáde síta tó fi ń condemn Sunday Igboho nìyẹn torí pé inú ojú ń ṣe inú dídùn bí Fúlàní ṣe ń pa ìran Yorùbá torí Núpé àti Fúlàní ìkan ni wọ́n ẹ máa gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá jọ wà ń bì kan lóòótọ́ Yorùbá wọn ní Yorùbá máa ń gbẹ́ sí ara wọn bọ̀ kò síbi tí ì ṣe ò sí tí ẹ̀yin àti Yorùbá bá ṣì ń já ẹ̀jẹ̀ yẹn sì máa sọ̀rọ̀ kò sí bí àjòjì ṣe máa fẹ́ràn yín ju Yorùbá ẹgbẹ́ yín lọ Gani ò hùwà bí ọmọ àlè o he proved to us that he is a genuine ọmọ Tápà èrè ìdí tó fi ń open ọ̀nà nílẹ̀dẹ̀ àwọn Fúlàní so they can be able to enter the Yorùbá land and starting ṣe tó yẹ kán ṣe fún ọ̀nà Yorùbá ṣùgbọ́n when they know that Sunday Igboho has come back ìbànújẹ́ bá ọkàn Gani mo ní wọ́n mọ̀ wọ́n gbàdúrà wọ́n gbé gbogbo ọ̀nà kí Sunday Igboho mọ́ lórí ọ̀fẹ́ àti padà wálé yegede ojú tìyín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn màálù ètùtù tẹ́ lọ rì mọ́lẹ̀ torí Sunday Igboho ipa tí a ń kó ṣe Bàrí Èkìtì ipa tí a ń kó ṣe lásán ara ló fi ń san gbogbo ẹbọ tẹgbẹ nítorí májà Sọlá Àdìsá Ìgbòho ara ló fi ń san kò sí mùmú àti ọ̀dẹ̀ ni ò ní mọ̀ pé a gbé ọmọkùnrin yẹn wá láti wá pa ìran Yorùbá bẹ́ẹ̀ ní pẹran ni ọ̀rọ̀ tí bàbá wa ọba Ṣómólú Bàrígà sọ pé Àtíkù ló gbówó lẹ̀ tó fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi confuse bàbá wa Adéyẹmí Lámídì kí Gani wá jáde síta kó wá dìnnà ẹ̀ kó bọ́ bàtà lẹ́sẹ̀ kó gbéra ìṣépè lórí ilẹ̀ Yorùbá pé Àtíkù ò fún un lówó kó gbéra ìṣépè pé Àtíkù ò pé Jonathan kó gbéra ìṣépè pé petition ò pọ̀ lórí òun tó fi lọ pé Jonathan pé àwọn èèyàn ti fẹ́ gba kínní lọ́wọ́ òun kó bọ́ bàtà ẹlẹ̀ lọ́mọ eléri ibú tó fẹ́ dalẹ̀ bàbá wa rú tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá náà dẹ̀ ṣe ń tẹ̀lé lẹ́yìn I'm not a bastard mi ò fọwọ́ sí júwèlé bàbá mi ò kógun jayé mi ò kógun lọ sí Ìpotì mi ò kógun lọ sílé ìyá mi rí sílé bàbá mi Gani kógun lọ sí Arigidi to show that he is not a genuine ọmọ Arigidi Yorùbá máa ń gbàlejò láfi ní kí Yorùbá ó wọ àlejò gbà ká jẹ́ kí mistake àwọn bàbá wa tàná kó kọ́ wa lọ́gbọ́n lénìí ẹ̀yẹ wo kárìn kápọ̀ yíyẹni ẹ jẹ́ káwọn náà dúró mẹ́yọ́ yẹ lọ́dún mẹ́kẹ́ múlẹ̀ kẹ́ máa roko lọ kárìn kápọ̀ àwọn bàbá wa àná ló gba fámìlì Gani láàyè ní ilẹ̀ Yorùbá ní Gani ló wá ń pàtàn fọ́mọ onílùú ní Gani sọ̀rọ̀ ẹ̀dí ọba ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Yorùbá òde jókòó kẹ́rò
Gani was not a first Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́. Kó má bàa bí àwọn ọmọ Ọ̀yọ́ nú Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. He was not a second, third. Kì í ṣe number 10, the 15th. Ẹ wá wá bí Gani léèrè òpònú ẹlẹ́nu ṣùrùkù. Ọmọ Tápà Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló jẹ Bárẹ̀ Jíròrò ló jẹ kí akọgun ajagunà ààrẹ ọ̀tún Bárẹ̀ Níyì Kakanfò. Oyè yẹ pọ̀ mo kọ́ síbi kan ẹ gbọ́ orúkọ oyè mi rádaràda pé nǹkan ti ṣe Yorùbá. Àwọn ààrẹ wo ló jẹ orú oyè bẹ́ẹ̀? Àyè gba Tápà ó kọ́ lé ègúnú mọ́ wa lára. Àbẹ́ ẹ̀gbọ́n mi bí àyè gba Tápà ó kọ́ lé ègúnú mọ́ wa lára. Ẹ̀yin òpònú tí ó jẹ́ pé títí Gani máa fi gbélé bàbá yín tà mọ́ yín lọ́wọ́. This man gbogbo àwọn àṣà wa tó ti parun ló ń gbé jáde síta. He promote Yorùbá culture. Dìdìrìn níyìn. Kí ni mo pè yín? Dídìrìn. You are a dídìrìn. The òpònú. Ṣé Kakanfò festival is part of our culture? It's part of our heritage àbí Kakanfò Day. Mo béèrè ni ẹ má bínú sá o. It is part of our culture. Kí olóyè ìlú gan ọ̀tún ìlú ò gbẹ́dọ̀ rí bá kábíyèsí lórí ìjókòó kó máa tẹ́wọ́ á dọ̀bálẹ̀ tán ni tí ò bá dọ̀bálẹ̀ tán kákò pé kábíyèsí. Go to Ọ̀wọ̀, go to Edo State, go to the Ilé-Ifẹ̀. Àwọn ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba nìyẹn. Ẹni tẹ́ ló ń gbàṣà Yorùbá ga bó ṣe máa náwó sáwọn ọba rẹ̀. Àti ẹ̀rí tó bá ń bọ̀ ní patí ẹ mọ̀ pé ààrẹ jọ̀lọ́ọ̀bù ni àwọn ọba míì á tún máa dìde fún níbi tó báyé ìran Yorùbá jẹ́dé. Ẹni tẹ́ ló ń promote culture nìyẹn o. Tó ní oyè tó ń jẹ òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba. Ọba ní ilẹ̀ Yorùbá is a symbol. King is a symbol to the Yorùbá race. La fi ń pè wá ní ọmọ aládé. Adé títí wá yàtọ̀ sí adé tán fi páálí ṣe tán kó góòdì sí lára. Adé títí wá yàtọ̀ sí adé China. Adé ìṣẹ̀ǹbáyé tó ti wà more than 15,000 years ago. Àwa ní ìran tọ́lọ́run kọ́kọ́ dà. Where are we? Why we allow? Why the reason? Mi mo yìnbó tí mo fẹ́ lò ní o. Ẹ ṣáà máa lò ó. Ẹ máa lò sẹ́jẹ̀ o. That will make us allow Tápà boy tó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kànáńjẹ́gbọ́n mọ́ wa lọ́wọ́. That want to destroy the Yorùbás. Tá a kákun sọ́run tá a fi ẹ̀gẹ́ sí stáàṣì agbádá sọmí darúgbó. Tá a máa sọ wípé oyè tó ń jẹ ojú oyè ọba lọ ní ilẹ̀ Yorùbá ara ló máa pa gbogbo yín pápátá tẹ́ ẹ̀ bá dẹ́yìn. Ẹgbẹ́ ìlú ẹkùn ti dé. Ìlú ẹkùn belong to ojúlówó ọmọ ọkọ Yorùbá. Sunday Igboho máa tún gba yìí lánàá o. Láti àná mo ṣe ń wọlé ni o. Gbogbo pàtẹ́ rí mi tí mo ṣe program lẹ́ẹ̀kan tí mo ń láàgùn nu mọ́tò ìrìn àjò ni mo wà. Ìrìn àjò láwa yìí o. Ọ̀la inú kan ló gbé wa délé. Ibi tí a ti expect pé they can call us pé ẹ máa bọ̀ ẹ gbẹ́dọ̀ ṣe kínní lẹ́yìn wa. Ṣé ẹ ti yọ wá kò nínú Yorùbá ni? Àwọn ẹlòmíràn pé wà pé ṣé àwọn ò ṣe Èkìtì mọ́ ni ẹ̀ ń ṣe kábà ẹ̀ gbẹ́dọ̀. Àwọn tó jẹ́ pé à ń bẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ká tó rí. Àwọn olókòtò wa ń bẹ̀ wá báyìí pé this thing belong to all of us. It is because why? The Ghanaians has spoiled the name of OPC. Turn OPC to another thing in Yoruba land. And we are moving forward. We are moving forward. We are moving. Brother Lawrence Olamileka, I'm happy. We are moving forward. Tẹ́nìyàn kan bá pè mí lọ́mọ àlè lórí ilẹ̀ bàbá mi.
kí ẹni dákẹ́ no we are moving forward. Wọ́n ní nígbà tó pé ẹ bẹ́ẹ̀ ṣe jáde síta dídákẹ́ tí àwọn bàbá wa dákẹ́ lánàá ló gbé wa dérú ipò tá a wà yìí. Ẹ ṣàfi wọ́n lẹ̀ ẹ fojú fò àwọn bàbá wa ń fojú fò àjòjì ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Àwọn bàbá wa ń fojú fò ògo wa wọ́n dẹ̀ ń sọ́ di nǹkan mìíràn mọ́ wa lọ́wọ́. Àwa ò ní fojú fò. This is part of the moving forward of the Yorùbá race. Tó bá dọjọ́ ọ̀la kò ní sí àyè fún àtọ̀húnrìn wa àwọn ọmọ àgbétọ́ àwọn ọmọ tápà àwọn ọmọ núpé kó wọn máa fẹ́ lá kó wọn máa sọ̀rọ̀ di èèyàn pàtàkì ní ilẹ̀ Yorùbá. Maybe the majority of you did not know that èèpo nínú àlìkámọ̀ ní Gani jẹ́ nínú ilẹ̀ Yorùbá. Èèpo gidi pọ́nbélé ní Gani. Bẹ́ẹ̀ bá kó ènìyàn 15 ńlẹ̀ agbára kákálẹ̀ máa fi rí 1.5 tó máa sọ̀rọ̀ Gani dáadáa. 1.5 tó bá sọ̀rọ̀ Gani dáadáa irú ìrònú ìborùn ni wọ́n ajẹnilẹ́sẹ̀ agbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lọ́wọ́ ẹlẹ́tọ̀ ayínilọ́wọ́ gbà adalé onílérú nírú àwọn 1.5 yẹ. So ẹ wá ní kádàkẹ́ ká máa wòran. We must let the Yorùbá and unborn àwọn generation tó ń bọ̀ kán bá lẹ̀ pé ọmọkùnrin kan wà o Gani Adams ló ń jẹ́ ọmọ tápà ní torí pé ó pẹ́ ní ilẹ̀ Yorùbá ló sọ̀rọ̀ ẹ̀dín nǹkan míì ló máa joyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn bàbá wa rò pé ọmọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀dì ni náà máa gbé sórí bẹ́ẹ̀dì tán o ló máa sọ wípé èmi fẹ́ mẹ́mọ́ ẹ fún mi ní tọ́bílà o. We must not keep quiet this time around. Torí ohun tó dára bá ti ń bọ̀ ní ilẹ̀ Yorùbá Gani will make sure pé ó attack ẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di àfẹ̀mí. À ń bí léèrè níbo ló ti kọ́ṣẹ́ ogun jíjà. Ogun wo ni Gani jà ní ilẹ̀ Yorùbá? Ogun wo? A sọ nípa riot o OPC versus OPC Dr. Federal Fashion pẹ̀lú OPC Gani Adams fashion nìyẹn riot nìyẹn ìyẹn wọ́n gbé yẹ kalẹ̀ Gani gbé yẹ kalẹ̀ láti reduce the population ọmọ Yorùbá ni torí pé ó fẹ́ jẹ oyè ó fẹ́ ṣẹ́rí ẹni tó bá fi agídí gòkè lójijì nírú wọn máa jábọ́ ó ṣe wá jẹ́ pé gbà tí Yorùbá bá ti rí nǹkan tó dára mo sọ fún èèyàn kan lénìí mo ní tó bá jẹ́ pé ó mọ̀ pé ìran Yorùbá máa láǹtà ńlá kọjá ẹ lọ ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò ní gbà á ó dùbà ehoro lọ́wọ́ 440 náà ló sá kúrò lọ́wọ́ 440 ó kúrò ní 220 440 láṣọ obìnrin ló wọ̀. So àwa ò ní sọ propaganda bó ṣe rí la ṣe máa sọ. So I'm not a bastard. Mo dárúkọ ilé bàbá mi mo dárúkọ ìlú tí mo ti jáde wá ẹ lọ make investigation bẹ́ẹ̀ wọ́n sọ fún ẹ pé that boy is a complete genuine authentic Èkìtì man tó dẹ̀ sàn Èkìtì tẹ́kìtì bá ti rí pé olódodo lélẹ́yìí tó bá máa tẹ̀lé ẹ á tẹ̀lé ẹ tán ni ẹni bó bá jẹ́ ọba àlú ni mo rí tó tàsí àgẹ̀rẹ̀ sí Sunday Ìgbòho irú ọba bẹ́ẹ̀ máa fi mú ẹ̀fọn fèrè torí ẹni tọ́lọ́run ọba mìíràn ni. Ẹ̀yin náà ẹ wò 2001 2002 2003 2004 2005 gbogbo wa la mara táwọn Fúlàní dá nílẹ̀ Yorùbá. Ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta ìwà pẹ̀lú ẹwà yín ò ní bàjẹ́ láṣẹ Olódùmarè. Ìwà yín kò ní bà ẹwà yín jẹ́ bẹ́ẹ̀ ni ẹwà yín ò ní bà wà yín jẹ́. Ọdún 5 ni Fúlàní fi ń ṣe wọ́n bó ṣe wù wọ́n. Gani máa ń travel lọ sí France tó tún lọ ń bá àwọn OPU ń bẹ́ẹ̀. Ó máa ń travel káàkiri mu lọ ń gba dọ́là káàkiri. Fúlàní dẹ̀ ń pa everybody lọ. But he good in information. Mi àwọn náà ti ṣe mọ́mọ́ pé àkàmánì sọ pé mi ò sọ nǹkan kan. Wọ́n ń bọ̀ o power bike 50 power bike bíi 5 million náà máa kó wọ̀lú
Ọ̀yọ́ náà fẹ́ gbà wọlé, Ògùn náà fẹ́ gbà wọlé, orí Kwara yẹn ni wọ́n ní káàpù bẹ̀ tó bá ti sọ yẹn tán aráalé mi máa dákẹ́ ni. But when the ojúlówó ọmọ ọkọ authentic genuine one, olú ọmọ Oòduà, di Àrẹ̀mọ Oòduà tó dé, màmá mi now ajínigbé ajínipa dínkù nígbà tó ń gbọ́ pé Sunday Igboho dá èrò ẹkùn lẹ̀, most especially àwọn ará mo rí nínú àwọn ará Kwara tó pè mí tó sọ wípé ẹjọ́ ẹ má jìnnà sí wa, ṣebí olóyè Sunday Igboho ti wá introduce èrò ẹkùn lọ́dọ̀ wa. Amúnibú ni ẹran bí yẹn ni àwọn ọmọ Ìlọrin tó ń bínú Gani ló fà á, torí pé olórí burúkú ni ẹni títí ẹ ti jóná ni tó ń kóná mọ́ tẹni ẹlẹ́ni, tó ń ṣe kí ni tó ń kóná mọ́ tẹni ẹlẹ́ni. Yes, ẹ ṣe jẹ́ bàbá mi 2021 to 2025. Yes. (2025 to 2021 to 2025). Gbogbo wa la mọ̀ tójú wa rí. Àwọn tó wà nílùú òyìnbó gan pariwo pé pípa ẹ ti pọ̀ jù. Gẹ́rẹ́ tó máa dé Yẹmọdé. Mo ṣe kábíyèsí fún bàbá wa Ládọjà. Oyin wọ̀lú, ayọ̀ wọ̀lú, ògo wọ̀lú, ìdùnnú wọ̀lú, ṣúgà gan wọ̀lú. Pẹ̀lú bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn ọba kọ̀ọ̀kan, bàbá wa Olúgbọ́n Ajérò, wọ́n dìde pé ọmọ yìí ò ṣebí torí ká má bàa pa wá nípakúpa ni. Bí Sunday Igboho ṣe dé tán introduce ìrù ẹkùn tí bàbá wa Síwájú Bọ́lá Ahmed ń lù lóǹtẹ̀, ọmọ olódò bẹ́ẹ̀ tó lù lóǹtẹ̀ ní brébọ̀sì Gani ló bá fọ́, ní brébọ̀sì ẹ̀ bá kó virus. Rárá o, tó bá máa jáde tẹ́ bá gbọ́ nínú Kakanfò Day tó ṣe kọjá, ó ní they have turned security to politics. Wọ́n ti fi ọ̀rọ̀ òṣèlú sí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá. Ẹ bi Gani léèrè kí ló mọ̀ nípa security. Kí ni pàtì ẹ from 2021 to 2025 kí Sunday Igboho tó dé? Tí wọ́n bá lè ro security pẹ̀lú òṣèlú, kán ro òṣèlú mọ́ security. Nígbà tẹ́nìyàn bá da ìyẹ̀fun sómi tó rò tó di àmàlà tó ṣe é jẹ, tí wọ́n bá lè ro òṣèlú àti security tó rò papọ̀, tí ẹ̀mí ọmọ Yorùbá wà láàyè tí wọn ò gbé wa pa, apàtẹ́wọ́ fún irú àwọn tó bá rò. Kì í ṣe ẹni kó máa sọ wípé we must strategize, we must strategize, we must strategize, we must strategize. Pé ká lọ máa wá 20 billion wá tí wọ́n dẹ̀ ń pa ìran Yorùbá tí ò rí kankan ṣe sí. Òfò ní gbogbo yín máa ṣe, òfò lómi ẹ̀fọ́ ṣe. Ojú ti là, àwa ọmọ ọkọ ò ní gbà. Ojú ti là. The agent of destroyer ní Gani jẹ́ ní ìran Yorùbá. Agbé Gani kalẹ̀ láti wá bà ìran Yorùbá jẹ́ ni, torí nínú ìbàjẹ́ yẹn lòun ti rí owó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà, mo ti sọ dáadáa, màá tún máa sọ. Bá ṣe pariwo nígbà tí Dúpẹ́ Onítìrí rè, ọ̀pọ̀lọpọ̀ inú yín ò gbà. Ọ̀ǹtìgbà tí Dúpẹ́ Onítìrí gbé bí $1 billion mọ́ yín lára. Ẹ̀yin tẹ̀ ṣe ń dá owó òtútù fún Gani. Ẹ̀yin tẹ̀ ṣe ń dá owó òtútù yín fún Gani. Ìní tọ́mọ Yorùbá Security Summit ó máa wà mẹ́lẹ̀ akágbádá wèrè Gani. Tí ẹ béèrè pé ẹni ibo ló ti ja ogun rí. Àwọn tó mọ̀ dáadáa wọn ní kò lè tẹ okó òbọ́n. Bàbá mi kan wà ní nǹkan tó mi ò ní dárúkọ ẹ̀, kò lè tẹ. Ìlara wa báyé Gani jẹ́, torí pé ó fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́. Ìwọ́n pé kí Yorùbá fẹ́ ṣe nǹkan kan kó di àjíkí, kó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di ẹni tí ìran Yorùbá ó máa jíbọ. Pé ààrẹ dákun
jọkọ́ba ìlú máa wárí fún kíjòyè ìlú máa wárí fún. Ó ti sọ̀rọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ lọ́lọ́run ọba mi bá gbé Sunday Igboho dìde. Jẹ́jẹ́ ni Sunday Igboho dìde ló wà àwa lálọ́ba. Gani náà ló sọ pé ọmọ Yorùbá ò ṣe é nu ẹnu fún. Ìyá mi Adéjọkẹ́ Adédàpọ̀ adára fún yín, ojú òní tì yín abiyamọ tòótọ́. Ẹ mọ́ bínú bóun mi ṣe rí ni mò ń rojọ́ kiri látàárọ̀ ní bẹ́yẹ ìbáka. Ìgbé kéké ni tẹyẹ lóko. Àwa máa rojọ́ pa Gani ni kó fi ran Yorùbá lẹ́rùn lẹ̀. Kó fi Yorùbá lẹ́rùn lẹ̀. Ọmọ rédèrèdè játijàti olè. Àgbẹ̀dọ̀gba. Bí Gani bá tàfà nínú òkùnkùn kátà padà sínú ayé ẹ̀. Torí kìí ṣe ara wa. Ẹ wojú ilẹ̀ kẹwẹ̀nu ọkọ́. Kìí ṣe ara wa. Ẹ wo ìwàsí ẹ̀ fún ìran Yorùbá. Kìí ṣe ara wa. Látìgbà tí Gani ti ń strategize tó lóun strategize kí ló mú bọ̀? Bí mo ṣe wà yìí mo lè gbé mọ́tò sọ́nà kí ni mò ń lọ Kwara lọ́wọ́ tá a wà yìí mo lè gbé mọ́tò sọ́nà tí mo ní mo fẹ́ sáré dé Òṣogbo tí kẹ́kẹ́ kan ò ní gbin. It is because they have already know. Wọ́n wá ní Sunday Igboho ọmọ burúkú yẹ lọ́dọ̀ Fúlàní ọmọ burúkú ni Sunday Igboho, lọ́dọ̀ bandit ọmọ burúkú ni Sunday Igboho, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá wọ́n á mọ̀ pé Sunday Igboho ẹni tọ́lọ́run ọba mi rán sí wa ni. Ìyẹn wá ń kọ́. Àgbẹ̀dọ̀ gba Gani láàyè. Ṣe rí táwọn ọmọ OPC yẹn bá jáde síta tán bá ń gbó. Àwọn OPC tàná ni. Wọ́n ṣe join lánàá ni. Àwọn tó bá dàgbà nú wọn Gani ló bá yé wọn jẹ́ débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ títa lé bàbá ẹ̀ kó lè máa ráyè tẹ̀lé Gani lẹ́yìn. Òun lẹ fi máa rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn etí ló máa ń gba fìlà dúró. Lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn white wọn ti dé kó ti pọ́n ìkẹ́tẹ̀jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ní òun ni kọ̀mándà wọn ní Kwara State. Gbọ́ wọ́nranwọ̀nran tó ń sọ lẹ́nu. Ǹgbà tá a wá sí Kwara gbé kẹ́kẹ́ ò lè pín o kò lè jáde síta. Àlàáfíà wà ní Kwara lẹ́ni. Ọmọbìnrin tó sọ̀rọ̀ ń gbà yẹ pé gọ́vùnà wa Abdulrahman ẹjẹ́ kí Sunday Igboho wà ó ìpè mí ní ìjẹta tó ní ẹ dákun ẹ máa ń bá mi dúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday Igboho ọkàn wọn ń balẹ̀ ní Kwara lọ́wọ́ pé lóòótọ́ kò tí ì dúdú bó ṣe wà tẹ́lẹ̀ kò tí ì rí bọ́bọ̀ tuntun ìyàtọ̀ ti wà lẹ́nu ìgbà tó ọmọ Adéyẹmọ ò tí ì fèsì wọn ó ṣe ìrìn káàkiri ni òórùn Sunday Igboho náà ṣì ń gbọ́ káàkiri kúkú òjò ìrù ẹkùn náà ṣì ń rí ìrù ẹkùn tí ì ṣe action. Àwọn ọ̀tá ti ń sákò nílẹ̀ Yorùbá. Ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. There is difference between a bastard and a genuine son of the land. Ọlá ọmọ ọdẹ níyì, ọmọ ọdẹ tó ọ̀ǹtà tó gbáyì, àmì rí Èkìtì máa. Gani is a Tapa man. He did not belong to us. At all, he did not belong. Lè rí ọmọ Yorùbá kó má sọ̀rọ̀ wípé ọmọ Yorùbá gan tó bá ní ìgbéraga àwọn ọ̀rẹ́ àti sọ pé why are you proud like this? Kí tẹ́ bá dẹ̀ rọ ọmọ Yorùbá tí ìgbéraga wọ̀ lẹ́wù ẹ lọ wádìí ẹ̀ dáadáa ó tàn mọ́ another generation ni ó tàn mọ́ another tribe ni. Ọmọ kọ́lá wa o àwa ò lè gbà kí Gani balẹ̀ jẹ́. Ìrù ẹkùn ti dé. Ayé OPC ẹgbẹ́kẹ́gbẹ́ Gani ti bàjẹ́. Mo rí program kan táwọn OPC New Era tán ṣe jáde síta mo pàtẹ́wọ́ fún yín. Àwọn OPC original ni wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ.
kẹ́ ẹ lè mọ̀ pé oníjìbìtì ní Gani, kẹ́ ẹ lè mọ̀ pé abatẹnijẹ́ ní Gani Ige Adamu táyé tọ́lọ́run máa dayé ẹ̀ láàmú. Kíní ọdún Kakanfò festival tó ṣe kọjá yìí, tẹ́ ẹ bá wo inú àga tó ń bẹ̀, àwọn bíi márùn kan jókòó, wọ́n wá gbé píṣọ̀ bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn síbẹ̀. Ẹ̀mí bàbá yẹn máa fìyà jẹ yín. Ẹ̀mí bàbá yẹn, because bàbá ní ètò rere, ní ìlànà rere fún ìran Yorùbá. Gani ṣẹ́rí, ó lọ ọwọ́ bàbá oníbàbá, ó lọ sẹ́yìn. OPC tó yẹ kí ìran Yorùbá máa fi ṣògo, Oòduà People's Congress tó yẹ kí ìran Yorùbá máa proud on it, Gani sọ di olè people's corruption, ọ̀dàlẹ̀ people's corruption, olójú kòkòrò people's corruption. I could remember nígbà tí mo wá bá wọn ṣe meeting, that is 2019. Mo ní OPC belong to every one of us because of the founder have good vision. The first meeting tí wọ́n máa ṣe mo wà ń bẹ̀ sẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi torí yẹ káwọ́ mi dáadáa ni ò jẹ́ kí n join. Àwọn ìgbékalẹ̀ àwọn bàbá yẹn. Ṣùgbọ́n nígbà tí Gani débẹ̀ ó yí gbogbo nǹkan po, ó bà yí OPC jẹ́. Adẹ̀dákẹ́ adẹ̀ ń wò látijọ́ yìí, à ń wò látijọ́ yìí. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run gbé nǹkan dìde tó pààrọ̀ ẹ̀, tí májẹ̀mú ti Gani bàjẹ́ nílẹ̀ Yorùbá, tọ́lọ́run wá gbé májẹ̀mú títí dìde tó ń ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ojú ẹ̀ wá yí padà. Ìgbà tó tún wá gbọ́ ìrù ẹkùn tí bàbá wa Ọ̀nàrìṣà sọ wípé olú ọmọ tó náwó Sunday Ìgbòho sẹ́yìn sókè knockout. Ìran ọmọ ọkọ làwa, kò sí nǹkan kan tẹ́ lè fi Sunday Ìgbòho ṣe. Ẹ ti tí, ẹ ti ṣá, ẹ ti tẹ́ nílẹ̀ Yorùbá. Afẹ́fẹ́ ti fẹ́ ẹ̀. Gani, you supposed to know. Àti rí fùrọ̀ adìyẹ. Gani àtẹ̀yìn ẹgbẹ́ OPC, ẹgbẹ́kẹgbẹ́ ti Gani ní o. Omi ti tán lẹ́yìn ẹja yín. Mo tún fẹ́ àkókò ìrọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí ẹnìkan torí ọ̀la ni. Ọmọ tó ń pè yín ní apààyàn yìí, tó ní ẹni ẹgbẹ́ tẹ́ fi ń pààyàn yín bàbá mi, ẹ jẹ́ kó fojú ba ilé ẹjọ́. Ẹ jẹ́ kó wá proof ẹ̀ nílé ẹjọ́ pé lóòótọ́ lẹ ní ẹgbẹ́ tẹ́ fi ń pààyàn. Ó ní àwọn kan 10 million ṣe 10 million máa ní pé ẹni kí Sunday Igboho join wọn kájọ máa lépa ẹ̀mí òun kiri. Ẹ jẹ́ kó fèsì court of law. Kìtorí ẹnìkan bàbá mi torí ọ̀la ni. Ó lè má ní ìfẹ́ tì nínú ayé yín, ṣùgbọ́n ayé àwọn àrọ́mọdọ́mọ yín kọ́. Torí Yorùbá ní pé tára ilé ẹni bá lẹ́nu ènìyàn máa ń lẹ́sẹ̀ ní bàbá mi. Let this man face court of law. Wọ́n gbé bọ́ yìí kalẹ̀ láàrin wa ní ohun èlò ìdìbàjẹ́ ní Gani, epo ní Gani. All the Yorùbá must prepare to fatus. Láti fatu ló ń jẹ́ bẹ́ẹ̀. So bàbá mi, ẹ jẹ́ kó fojú ba ilé ẹjọ́. Honorable Commissioner Táyọ̀ Àyìndé, wọ́n lẹ́yìn ní owó apààyàn agbénipa tí bàbá Bọ́lá Ahmed fẹ́ san pé ẹ̀yin náà gbéná tẹ́ gbé fún Sunday Igboho, ẹ jẹ́ fojú ba ilé ẹjọ́. He must prove it in the court of law. Gani must prove it in the court of law. Adára fún yín jáde ojú òní tìyín. Ẹ dákun ẹ ṣàánú àwa o. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá làwa ń wá. Àwa Èkìtì fẹ́ ṣe launching inauguration di irú ẹkùn tó ń fọ́ wọn lórí, tó ń bọ́ wọn lórí. Wọn ò lè mọ̀ dí abájọ ni. Wọn ò mọ̀ dí abájọ ni. Àìmọ̀ dí abájọ ló fọ́ wọn lórí, ló sí wọn níwín. Bẹ́ẹ̀ wọn ò dẹ̀ lè mọ̀ dí abájọ wa. On the 3rd September in Ado Ekiti, we want to have our launching Ìrúwẹ̀kùn Security Network fún àlàáfíà, fún ààbò
ilẹ̀ Yorùbá. We need your support, we need your prayer. Èkìtì ò ní bàjẹ́ o, à ń pè gbogbo ẹ̀yin ọmọ Èkìtì nílé lóko. Àwa mọ̀ Èkìtì yìí dalẹ̀, Èkìtì ò dúró níbi, kò sí nínú ìtàn Yorùbá wọn lè sọ wípé Èkìtì ó dúró níbi kí nǹkan dàrú rí. Tí àwa bá rí ọmọ wa tó fẹ́ ṣe ránran, Èkìtì gan fúnra ẹ̀ ló máa bá wí. We need your support. Ẹ má gbàgbé o, àwọn ará bíbà yìí ọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà pa ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Èkìtì wa bíbà yìí. We don't want something like that to repeat itself in our land. So we need your support. Thank you and God bless you. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò, ìyá mi Adéjọkẹ́ Adédàpọ̀, Omiyemi, àwọn tèkìtì wọ́n lọ́ máa lè ní mí o, àwọn ẹ̀jẹ̀ mi rèé, ìyá mi Awolọ́pẹ́ adára fún yín. Àwa lè tọ́ka sí àwọn èèyàn tíátíá tó jẹ́ pé ẹ̀jẹ̀ kan ni. Bàbá mi Bánkọ́lé dáadáa dára fún yín, Ganiyu Suraju Alabi. A ní rí Dubai lọ lórí ètò ilé nìí. Ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ subscribe, kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.